ní ọ̀sọ̀ èdè rẹ̀ mọ́ ó ti yé tá a bá ń sọ̀rọ̀ a máa sọ̀rọ̀ Ìlọrin pọ̀ mọ́ra wa ó ti yé àmọ́ ilẹ̀ yẹn gangan ni wọ́n máa pè Ìlọrin ṣe ilẹ̀ Yorùbá ilẹ̀ ni wọ́n ń sọ ilẹ̀ ń ṣe ilẹ̀ Yorùbá bàbá Mùdírù ti yanjú ẹ̀ kó padà síbi ọ̀rọ̀ tí bàbá sọ kó sì lọ lè wò bàbá sì ní kọ́ mọ́ evidence wa kọ́ evidence mú wa láti gbà náà ó ti yé tó gbogbo àwọn àfáà wa tí wọ́n ṣe wàhálà bẹ́ẹ̀ tọ́lọ̀ ń fi ní wàhálà wọn yọ kọ́lọ̀ mọ́sá bá wa kẹ́ gbogbo wọn ọlá Muhammadu Rasulullah ọlá sallallahu alayhi wa sallam bàbá Sheikh Adam wọ́n ṣe wàhálà púpọ̀ fún Islam gbogbo bí a bá wà ìdákun torí Ọlọ́run gbogbo olólùfẹ́ bàbá Sheikh Adam a ṣe kul huwa Allahu mẹ́ta fún bàbá wàláì gbogbo ń tẹ́rí tá à ń gbẹ́sẹ̀ lé Sheikh Adam ló jẹ́ àrí gbẹ́sẹ̀ lé fa bí ẹ máa sá alùbáríkà Sheikh Adam tí wọ́n ṣiṣẹ́ yìí kalẹ̀ tí wọ́n fi ọ̀pọ̀lọpọ̀ àwọn tíra yìí hàn wá mọ́ra kọ́sì. ní màá kankan tá a dá sí. gbogbo ń tẹ́rí tá à ń sọ wọn a sọ pẹ̀lú ọgbọ́n rí lọ́ọ̀lẹ́ wo wọn tíra Sheikh Adam dáadáa ọba gbogbo ẹ̀. tíra àbálá rí ká. lọ́ọ̀lẹ́ ká tíra Sheikh Adam dáadáa gbogbo ẹ̀ lọ́ba. bàbá náà tó wá kọ́lẹ̀ fún wa tó jẹ́ kí àwa tá à ń jẹ́ ọmọ wọn ká lè máa rí nǹkan fẹsẹ̀ lé ìwọ tó ń bínú Sheikh Adam tó lóun ní katira rẹ nísìnyí gbogbo ń ta wí nísìnyí orí nǹkan dá sí. àsakọ ọmọ sẹnu nu rédíò. kò sí ibi tó ti kà á. àkọ́dọ́ ọjà dá mọ́. onítọ̀ máa ṣe gbogbo ẹnu máa fọ́n tọ́ ọlọ́run ní katira Sheikh Adam wá rí nǹkan kan dá sí nísìnyí torí bọ́ọ̀ katira Sheikh Adam ò lè ní nǹkan dá sínú ọ̀rọ̀ yìí. ọ̀rọ̀ ṣẹ́jú márùn-ún yóò àdí wákàtí méjì mọ́ lọ́wọ́. yóò àdí wákàtí méjì Imam Maliki ó wá sọ pé kinní kan Imam Safi òun wá ní kinní kan Imam Ambali ọmọ Amadu ọmọ Ambali ẹ̀yin wá pé kinní kan. bàbá àwọn ọmọ ìléwu wọn làwọn gbọ́ wọn ní àwọn lẹkọọ ní yàkínní àwọn oníkankan mọ mẹ́rin wákàtí méjì. ngbà wá sọ̀rọ̀ kọbílẹ àti bàdí tí yẹn wá sọ láàrin wákàtí kan kọbílẹ àti bàdí òun ló simple jù nínú ọ̀rọ̀ sẹríà. very simple. òun ló simple jù nínú ọ̀rọ̀ sẹríà kí a fi wákàtí kan dá ọ̀rọ̀ kọbílẹ àti bàdí bí kọbílẹ àti bàdí lẹ sọńtẹ́ ń ṣẹlẹ̀ kọ́déyàtú sáà ní Sheikh Adamu máa ṣe wáàsí lórí ẹ̀ gbogbo wáàsí Sheikh Adamu láyé wọn máa ṣe ó ti bá wọn kọ́tọ́ bá kọ́ ọkọ̀déyà sáà ni n ti ń ṣẹlẹ̀ yí ọ̀rọ̀ wọn fẹ́ kó ẹ̀bọn wálẹ̀ Yorùbá ó tún á sọ̀rọ̀ kọ̀bílẹ̀ àti bàbí à ń sọ̀rọ̀ ọrú ọ̀ ń sọ̀rọ̀ ọrù. níta ti mọ̀ tipẹ́tipẹ́. kò sí ní tí máa farú ẹ̀ kọjá sí pé àbá àtọ́ ti lóhùn ní katira àwọn aṣáájú kò ní rí tuntun ọ̀hán ní ọ̀rọ̀ Málìkì àti kìíní kan ọ̀rọ̀ Málìkì kọ́ lè yí mọ́ ọ̀rọ̀ Sheikh Adama ló kù ọ̀rọ̀ àwọn Sheikh Kamal ló kù ọ̀rọ̀ àwọn àfa àgbàjì kí ni wọ́n wí òun lẹ́gbàjọ lẹ́yìn ṣèyún ẹ̀yin àfa ẹ̀ máa katira àwọn àfa àwa tán ṣáájú láwọn àfa alẹ́ Yorùbá wa. bàbá ẹ bá wa fi kìíní kan kún fún wọn kán máa gbọ́ yé. ẹ sì máa gbọ́ yé. kì í ṣe pé ń tọ́ kánú tíra lọ́ọ́ gbé wá fún wa máa kà fún wa ẹ̀yin mọ́mú kìíní sọ báyìí gbogbo akọ́lá mọ̀ lọ lè ìwọ ọ̀rọ̀ ká. ntọ́ ọba ti gbọ́ yé ń bẹ̀. tọ́mọ̀ pé ní sẹ́ ń gbà mọ́ ogo bẹ́ẹ̀ nǹkan ní sẹ́ mọ́ da. èmi ti ka gbogbo ohun tí mo fẹ́ kà ntẹ́mi fẹ́ mú mo ti rí i mú òun lèmi ó jùlẹ̀ kébí ìdájọ́ ṣe rí ni tọ́ba fẹ́ jiyàn ní ẹ̀sẹ̀ wá fi hàn. irú èyí tí wọ́n sọ ọ̀rọ̀ pé alẹ́ kírun lẹ́yìn àwọn ìmáàmù tí mo ti nǹkan kan yìí tọ́ba fẹ́ takò èmi ọkàn fi síra hàn ni èsì wá fi hàn òun rè wọ́n náà léwò. fẹ́ni tó bá béèrè fẹ́ rí. so a máa sọ̀rọ̀ lẹ́yìn tí ń ṣẹlẹ̀ lọ́wọ́ wọ́n á lè sọ̀rọ̀ ọkọ̀ buli ọ̀n sọ̀rọ̀ ọ̀bàdí wọ́n àrùn wákàtí kan ẹ̀ wọ́n á wéṣì owó rédíò. àfa Ìlọrin tó bá máa pé òun bá fẹ́ dìfẹ́ǹdì irú ń ta wí kí ẹ gbé kọ́kọ́ máa èpè nìkan kọ́ ọmọ sẹ́. ntí ọba yé wọn fìdí ó yé wọn bí wọ́n ti ń bọ̀ wá òun la kì í fún wọn jò níhun. bẹ́ẹ̀ ni bàbá. èèyàn kì pọ̀ rí ìyẹn bí tí gbogbo wa látà àti ń bọ̀ wá ni. ara kálukú wọn á balẹ̀. arọ kálukú ó sì balẹ̀. irú tí wọ́n fẹ́ tí wọ́n ní ìdìnnú. ọgbọ́n. wọ́n fẹ́ gbé wa wò ní pé ṣe nǹkan ṣẹ́kù. irú tí wọ́n ní ìdùnnú ni. àbí ká fi hàn wọ́n. Masha Allah. akramakumul karim. kì í jẹ́ pé àwọn adélé iṣẹ́ rédíò wa ń sọ bá atọ́kùn rẹ ẹ máa ṣe bígbà tí yàn ń ṣe. máa ṣe fíìmù. àwọn àtọ́ bá tọkùn pétọ bẹ́ẹ̀ ti darí mọ́kà yìí ní ìṣẹ̀kẹ́ ẹ̀sìn kú. kẹ ti parí iṣẹ́ mọ́kà tán kẹ parí tààfù. kẹ wá kú kókò látẹ́ lọ lé kẹkẹ wá kú. kẹkẹ kú. àfàtọ́ ti gbọ́n. ṣé ntọ́ ní káfọ́ òbí wọlé rédíò nù. ó yà yẹ kú lérí ààrẹ oníṣẹ́kù wẹ̀ yín náà. so ntọ́ bá kàn wá nẹjà wà àfa náà máa yanjú ntọ́ kàn wá èyí tó kàn wá lọ́wọ́ ẹ̀rí pé gbogbo hálùkà tá à ń ṣe à ń sọ̀rọ̀ lórí ní ti ń ṣẹlẹ̀ yìí ni torí wípé àwa nú ẹni tí wọ́n máa bi léèrè. ẹ sì wá nú ẹni tí wọ́n máa retí ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀. wọ́n máa retí ẹ̀. bá a bá sì yanjú èyí tá à ń yanjú yìí àwa náà là á máa yanjú ẹ̀ torí ọmọ akéwu ádámà làwa Sheikh Ádámù sì fìgbà kan dákẹ́ rí
ọmọ kéwù bàbá alágége tòní làwa bàbá alágége tòní ọ̀dákẹ́rì àwọn ọmọ ẹ̀ náà gbọ́dọ̀ dákẹ́. bẹ́ẹ̀ ni bàbá àwọn nǹkan ń bẹ tí gbogbo àfa bá ń sọ̀rọ̀ wọ́n sọ pé àwọn ìgbọ́rọ̀ ó dìgbà tí àtàyè ṣe bá sọ̀rọ̀. torí wípé bàbá wa ni máa sọ̀rọ̀. Masha Allah. bàbá mudiru bàbá ò ní rí nǹkan kan tí ń lọ kí bàbá ọmọ dá sí títí dì sínú ni wọ́n sì ń dá sí. Masha Allah. bó ti yẹ kí àfa orí nu tí nǹkan kan bá ń ṣẹlẹ̀ ńlu tí ń ṣẹlẹ̀ ni ẹ máa fi ṣe wáàsí òun ni ó jẹ́ ọmọ jáde nínú gbogbo ọ̀rọ̀ tá a bá máa sọ kọ́lá àbájẹ pé ìṣẹ́jú márùn lẹ́bàá fi sọ̀rọ̀ wáàsí ẹ tún láàyè wọn díẹ̀ ní tí ò yé wọn. Masha Allah. tẹ bá lè wo gbogbo àwọn tá a ṣe nú àwọn halakati ẹ máa rí ọ̀pọ̀lọpọ̀ orú ẹ̀ tá a ti. nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ tó ẹ̀sìn mú wá fún tá a ti sọ